mo sì dúpẹ́ nínú tẹ́ẹ̀fì bá mi dúpẹ́ ni wípé gbogbo kálukú wọn tí wọ́n ń pìtàn mi tí wọ́n ń sọ̀rọ̀ mi wọ́n tọ́ka pé ọmọ àlè ni mí níta ní kí Yunus Tọ́líàtù ó ṣe nìyẹn ará alé mi ìkí ń pìtàn mi yìí àwọn ọ̀rẹ́ bàbá mi ni wọ́n ń pìtàn mi wọ́n ń júwèé mi pé ìjọ súná rẹ̀ á lọ ta ló lọ nínú àgbàlagbà tó wà l'Ógbómọ̀ṣọ́ tó lọ́njọ́ súná Tọ́líàtù l'Ógbómọ̀ṣọ́ yìí ta ló lọ nínú àwọn obìnrin lágbàlagbà níjọ tí wọ́n ń ṣèkó mọ Tọ́líàtù Yunus níjọ tí wọ́n ṣèkó ní wọ́n ṣe súná rẹ̀ so eléyìí gbogbo eléyìí kìí ṣe èébú kìí dẹ́ ṣe ìbínú fún mi wọ́n tó fi fọ̀ mí mọ́ ní kẹ́lẹ́ mọ̀ pé òríjínà pàkó ilé mi òríjínà ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ni mí wọ́n mọ ìdílé ìyá mi wọ́n mọ ìdílé bàbá mi wọ́n mọ àwọn tó bí mi nídìílé ìyá wọ́n mọ àwọn tó bí mi nídìílé bàbá alhamdulilayi ìta ní kí Tọ́líàtù Yunus náà ṣe nìyẹn òkè ta ló bí ọ ta ń bàbá rẹ èmi ẹ̀ ṣèjà. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد ما محمد ومن كان محمد على محمد محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله الذي أحيانا بعد ما ماتنا وإليه النشور لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. Adá ọpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún ìkẹ́gẹ́ fún adéwálé ànábì wa Muhammad àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run Ọlọ́run bá wa pín kárí gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run lápapọ̀ gbogbo àwọn tó wá jẹ wá níwọ̀ kásàdúà fún ọlọ́mọsàbọ̀ wa láàánú wọn àwọn abíni wa méjèèjì àwọn tí ń bẹ láyé ọlọ́mọ wa kẹwọn kẹtàyé àwọn tí ń bẹ láyé kẹwọn ọlọ́mọsàbọ̀ wa kẹwọn kẹtàlé kẹwọn bákan náà àwọn àfáà wa tọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run abìọ́ ẹni ọkọ̀ wa lára fi kan àbí méjì àwọn tí ń bẹ láyé nù wọn ọlọ́mọ wa kẹwọn kẹtàyé àwọn tí ń bẹ láyé kẹwọn ọlọ́mọsàbọ̀ wa kẹwọn ní kẹtàlé kẹwọn àwa àti àlùbáríkà àwọn àfáà wa yìí àtàwọn abíni wa yìí àfi bẹ Ọlọ́run bẹ́ẹ̀ láti bàbá wa sọ́hun tí l'Ògbómọ̀ṣọ́ àti gba àtàgbà ọlọ́mọfìdá àbánà láàmú ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́mọsàjọ́ dẹmọ́ àbánà lọ́wọ́ gbogbo tí ń jẹ́ márùn ọ̀tá ó kéré ni ó tóbi ni Ọlọ́run abẹ́ mọ́jọ́ kò lé bàbá náà lérí ọ̀làkùn fàyà kún Ọlọ́run àwọn bàbá ńlá àwọn ogun òkó wọn rí Ọlọ́run abẹ́ bàbá wa tèmi yìí náà ọlọ́mọfògùn kó wọn ogun ìdílé ni ogun ìlú ni alárùká ni amọ́nisẹ́ ni afàìmọ́nisẹ́ ni asinitẹ́bánidárò Ọlọ́run abìọ́ mọ́jì oníkàpá lórí bàbá wa Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ sọ́ńtì l'Ògbómọ̀ṣọ́ kábíyèsí fún bàbá ọlọ́mọṣà jẹ́ kí a ti gbá tágbà ọlọ́njọ́ ọ̀rọ̀ àbá lọ́rùn ọ̀làkùn fàyà kún Ọlọ́run kálẹ̀ yẹlé ayọ̀ ọba kalẹ̀ rírọ̀ nírà dábà àárọ̀ ọba lọ́rùn aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè rere bàbá wa sọ ń taná Ọlọ́run ní kí wákà yìí ṣiṣẹ́ fún wọn bàbá lo ìgbà wọn lo àárọ̀ da wọn lo ọ̀sán da wọn lo ìrọ̀lẹ́ Ọlọ́run fi dà wọ́n láàmú wọn wá lò títí dọjọ́ alẹ́ ó sì yẹ wọ́n dúdú bẹ́ẹ̀ Ọlọ́run àbẹ̀jọ́ yẹ bàbá yìí náà gbogbo tí wọ́n ń jẹ́ èròǹgbà bàbá wa tòní yìí náà tí wọ́n gbé síwájú rẹ̀ Ọlọ́run tí wọ́n fẹ́ sin lórí ìgbé Ògbómọ̀ṣọ́ láì ti dáwọ́lé Ọlọ́run bá wọn parí rẹ̀ Ọlọ́run fún wọn sí Ọlọ́run la ilaha illallah pàápàá jùlọ à ń retí ìgbàlejò ní gbogbo àgbáyé láti December 19 Ọlọ́run tí programu ó sì parí sí December 24 Ọlọ́run àbí gbogbo àwọn tí wọ́n ń retí ní gbogbo ibikíbi Ọlọ́run wọ́n fi sọ àbá lórúkọ aburú Ọlọ́run wọ́n fi sọ wọn lórúkọ aburú tí wọ́n fi lérò ń gbà fún l'Ògbómọ̀ṣọ́ Ọlọ́njọ́ sẹ́mọ́ l'Ògbómọ̀ṣọ́ la àtọ́nílé wa àtàlejò wa kọ́ lápá dáadáa lára wa ọ̀làkùn fàyà kún Ọlọ́run kọ́lọ́mọ́ wa ṣe ní ọ̀kan tó kù tí wọ́n sì tó ní sèmi ìmọ̀ kọ́lọ́mọ́ wa ṣe ní tó ń kálukú ọmọ ìjànà kan pé December 19 àbí gbogbo àti ẹ̀ bá fi sí l'Ògbómọ̀ṣọ́ kánífà yìí mo gbọ́dọ̀ débẹ̀ ọlọ́mọṣàbà síbẹ̀ ọ̀làkùn fàyà kún Ọlọ́run gbogbo àwọn tó tún jẹ káàkì torí ìjọba àsìkò mo fàdúrà ránṣẹ́ sí wọn mo fi tí bàbá wa sọ ti l'Ògbómọ̀ṣọ́ yìí mo fi bẹ Ọlọ́run fún àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin nílùú Ògbómọ̀ṣọ́
àti gbogbo àgbáyé pátápátá ọlọ́run ní dà wá láàmú ọlọ́run ní fìtínà wa. òun kálukú iná lọ́mọ tó kàn lọ́rọ̀ rẹ̀ òun tá wá kàn lọ́rọ̀ tiwa gan táwa náà tí ìrònú kan tọ́lọ́run sì mọ̀ tó kàn nílé ọlọ́fin ránṣẹ́ sí wa kọjá ti dùnú kọjá tayọ̀ ọ̀làmọ́ ń ṣọlọ́lá. torí gẹ́gẹ́ bí tí mò ń sọ lọ ni pé aláṣọ funfun kò gbọ́dọ̀ bá ilé pupa ṣeré pa tó wọ́n sì ní epo ní múrù oníyanjú mọ́ bàtì mi jẹ́ ní òjé nílé fẹ́ sọ̀rọ̀ láti jó ni ṣùgbọ́n alhamdulilayi mo fẹ́ ṣàdúà fún gbẹ̀yìn tẹ̀ ń pè mí ni mo sì fẹ́ kí yín púpọ̀ mo sì tún wá fẹ́ bẹ̀ yín nítorí wípé wọ́n ní ẹni tó rí ni tó mọ́jú ìyẹn ní owó bíta wà ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ mí kọjá orí mídíà tẹ̀ tí ń rí mi yìí tẹ́ẹ̀dẹ̀ ń gbára ta lórí ọ̀rọ̀ tí àbúrò mi tó sọ àti ọ̀rọ̀ tí Alhaji Mansour àti Alhaji Waheed sọ so ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ mí so tẹ́sí ń gbára ta tẹ́sí kó ṣe báyìí sí báyìí sí báyìí ṣùgbọ́n ẹni tó ti lórúkọ kò gbọ́dọ̀ wá oríkì kan lórúkọ aburú ara tí a sì ń sọ ni pé gbogbo ń kálukú ń tá a bá ṣe lẹ́nu ìtàn ni ó dà lọ́la ìtàn tí ó dà lọ́la tí àwọn àgbàlagbà ń sọ iná ni ti ń ṣẹlẹ̀ yìí so ọ̀rọ̀ àbúrò mi ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ gbogbo àgbáyé àti gbogbo ẹ̀ tẹ̀ ń fún lẹ́sìn ní pé àbúrò mi ní tòótọ́ Mukaila Adigun ọmọ Alimi àbúrò mi ní ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín pé ẹ má sọ̀rọ̀ òdì sínú ayé ẹ má sọ̀rọ̀ òdì because kò sí ní tí ó ṣẹlẹ̀ sínú ayé ẹ̀ láburú tí ò ní padà kàn mí ẹ̀yin náà gbọ́ nísìnyí ó ní bàbá kan ẹ̀jẹ̀ kan náà lèmi àti ẹ̀ ẹ̀jẹ̀ kan náà ni wá bó bá ṣe dáadáa kódà kó má fún mi ní náírà kan ní oore tó bá ní lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ń dákọ rẹ̀ tẹ́ sì ń dákọ mi èmi náà pín oore nù tó bẹ́ẹ̀ bá gbogbo tó bá wá ṣẹlẹ̀ sí kò sí bí ó ṣe ní kàn mí àdúrà tèmi ń bá ṣe ni pé ọlọ́run jẹ́ ká burú ṣẹlẹ̀ sí ọlọ́run jẹ́ ká ìdọ̀ ṣẹlẹ̀ sí ṣùgbọ́n mò ń bá bẹ lọ́run kọ́lọ́run ó sí làákàyè rẹ̀ àwọn eléyìí mọ́ọ̀mù tó sọ pé mò ń bú èmi ò bú wọn tá a bá wọnú rìkọ́dìn tiwọn náà fún ara wọn wọ́n sọ síta pé tòótọ́ ni ntẹ̀yàn bá parọ́ mọ́ èèyàn ni wọ́n sọ wípé lágbájá yìí ó bú mi ó sọ̀rọ̀ sí mi ìmọ̀ sọ̀rọ̀ sí wọn iná ni pé ká fi òní ká fi tún ọ̀la ṣe torí pé gbogbo tá a bá ṣe lẹ́yìn yóò padà dìtàn lọ́la gbogbo tí ń ṣẹlẹ̀ lónìí yìí náà àwọn tí ò tí ì dá yóò gbọ́ nínú tàn wọ́n sì padà sọ jáde so iná a gbọ́dọ̀ fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo wa tá a bá fẹ́ wù a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáadáa nípàdé eléyìí mo rọ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ò ní da ilé ẹnìkọ̀ọ̀kan rú nínú àdánwò tí Yunusa kó wọ̀lú Yunusa tọ́lẹ̀ ònìyẹn àbàbá àtọmọ wọn ń dọ̀tá ara wọn ẹ̀gbọ́n àtàbúrò wọn ń dọ̀tá ara wọn ìyàwó àtọkọ wọn ń dọ̀tá ara wọn ọ̀gá àtọmọṣẹ́ ń dọ̀tá ara wọn ń balẹ̀ jẹ́ ń bàlújẹ́ ń ba gbogbo nǹkan jẹ́ ń pè gbogbo nǹkan sí méjì méjì ńlá fi nídìí ká bẹ lọ́n dáadáa pé àdánwò eléyìí kọ́ mọ̀ kàn wá mọ́ kó sì bá wa ṣẹ́gun gbogbo tí ń ṣẹlẹ̀ yìí tó mọ ọ̀rọ̀ gbogbo kálukú wa mo dúpẹ́ lọ́dọ̀ yín ọlọ́ba dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín náà ọ̀rọ̀ tiẹ̀ yẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ ní táyé yàdá sí ẹ bá rọra gbọ́rọ̀ sẹ́gbẹ́ kan gbogbo tí ń sọ yẹn kò dùn mí ẹ̀bẹ̀ tí mo kàn ń bẹ̀ pé ẹ má sọ̀rọ̀ òdì sínú ayé ẹ sílẹ̀ bí làákà rẹ ṣe máa ń ṣe ń wù ní tí làákà rẹ bá kún yọ ọmọ wípé n ò lè kí Yunusa ní ìràn kankan tó lè kàn án n ò lè kí Yunusa síbi kankan tó lè kàn án so kò sí bí wọ́n ṣe kàn án náà fúnra rẹ fẹ́ni ara rẹ sọ so ọwọ́ ni mo láṣìírí tọ́pọ̀ lọ́dọ̀ òun mi ò láṣìírí kankan lọ́dọ̀ ẹ̀ o kéde ẹsẹ pé bí n bá dá lóhùn kódà wọn bá tí mo ń sọ yìí kò sí ní tó lè sọ ìní dá lóhùn mọ́ ṣùgbọ́n torí pé oríṣiríṣi ìpè tí mo gbà lórí ọ̀rọ̀ yẹn ló kàn jẹ́ kí n sọ kí ni tí mo sọ lórí ọ̀rọ̀ rẹ̀ yìí so ọlọ́run ní balẹ̀ wa jẹ́ kò ní bọ̀nà wa jẹ́ then Alhaji Waheed dáwọn náà ṣe sọ tòótọ́ n ò parọ́ ọ̀rẹ́ bàbá mi kò rí kò sùn ní wọ́n sì pọ̀ ẹ̀rí pé àwọn náà dẹ̀ sọ pé nínú society kan táwọn dálẹ̀ bàbá mi ni alága amúlùdùn wọ́n pọ̀ tí ì lè kà wọ́n tán tó jẹ́ yí pé wọn ọlọ́run ò ní ẹkẹ́nì kankan wọ́n rí láì fi bàbá mi títí tọ́lọ̀ fi ní kọjá ní láyé tó àwa ọmọ náà sì ní àbójú bàbá náà jẹ́ lẹ́yìn ìgbà tó jáde láyé bí ẹ ti sọ pé àwọn làwọn ṣèkó mọ́ mi àwọn bẹ́ẹ̀ ni wọ́n parọ́
kódà àwọn ọjọ́ fẹ́ wọ́n jọ mọ̀ bí wọ́n ṣe fẹ́ yà mí àwọn ni wọ́n jọ mọ̀ bí wọ́n ṣe fẹ́ yà mí ṣùgbọ́n tí mo sọ yìí nípa ìdílé wọn ǹjẹ́ mo parọ́ mọ́ wọn sọ ṣẹlẹ̀ ni àbí ó ṣẹlẹ̀ wọ́n lẹ́sọ̀ lóko àbí wọn ò lẹ́lóko tí wọn ò bá lẹ́lóko kí wọ́n bọ́ sínú ayé pé àwọn ò lẹ́lóko ṣùgbọ́n àbúrò wọn Alhaji Mansuru òun náà sọ pé tòótọ́ àwọn lẹ́lóko sí mo wá bú wọn nìyẹn nítorí ẹ̀ṣẹlẹ̀ lọ́jà gbọ́njọ́ òní tí wọ́n tó fi ń sọ̀hún lóko bíi títí àdírẹ́sì àwọn tí wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù fún the same thing tó ṣẹlẹ̀ níjọ́ yẹn náà la tún repeat nígbà tí sọ̀hún sọ wípé gbogbo àwa mùsùlùmí sọ́dà ká máa dà wọ́n láàmú a ní láti declare ara wa báwa kọ́ a gbọ́dọ̀ declare rẹ̀ so alhamdulilayi ìjọ Jímọ̀ rẹ̀ náà máa Alhaji Mansuru tó bọ́ síta tá a sọ wípé bẹ́ẹ̀ ni tòótọ́ àwọn sọ sẹ́mi mọ́ wá bú wọn nìyẹn ní tí wọ́n ṣe nì tí wọn bá sókè gbogbo àwọn ọmọ tó wá ṣe léyìí náà nísìnyí tọ́pọ̀lọpọ̀ sì dá wọn mọ̀ tọ́pọ̀ wá dọjọ́ iwájú tí wọ́n sọ pé ìwọ náà ọmọ ṣe báyìí rí ìwọ náà ọmọ ṣe báyìí rí tí wọ́n wà sọ pé wọ́n ń bú àwọn ńgbà náà ni so ẹnìkan kò bú ẹnìkankan àlàyé làjọ ń ṣe é fúnra wa ká lè bá a mọ̀ tá a mọ̀ ṣe nínú gbogbo ìṣẹ̀mí tá a mọ̀ lò lórí ilẹ̀ pé gbogbo ohun tá à ń ṣe o àṣepamọ́ ní ń bẹ àṣegbé kan ò sí ẹwà àti 1976 sásìkò tá a wà yìí tọrọ tó wá ń jáde ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti 1976 títí wá ń jáde lásìkò tá a wà yìí yóò fi mọ̀ ẹ́ pé àṣepamọ́ ní bẹ àṣegbé kankan ò sí so nípàdé léyìí èmi ò búlé ìmáàmù Òkè Odò tí wọ́n ṣe lè mí sọ then Alhaji Mansuru wọ́n ní àwọn wá ń jọ súnà mi àwọn ṣe gbá àwọn sọ fáìn ó lè wá torí Alhaji Basiru ọlọ́mọba àfẹ̀wọ́n kẹ́ wọn bàbá wa Alhaji Wahidi ọlọ́mọba lọ́rọ̀ ẹ̀mí wọn pẹ̀lú àlàáfíà àwọn máa ń ní àǹfààní àti mọ Alhaji Mansuru lọ ẹni ibi abitẹ́ bá ń lọ pẹ̀lú bàbá tó bí mi so tó bá wájọ́ náà so ó lè wá because bàbá wò dáadáa sí Alhaji Mansuru jù mí lọ lọ́jọ́ orí ó jù mí lọ ní gbogbo nǹkan ó fi jù mí lọ ṣùgbọ́n lẹ́yìn lásìkò tá a wà yìí ni nígbà yẹn káwọn sọ pé àwọn náwó ń jọ súnà mi èmi náà sọ pé irọ́ ni wọ́n fi yún un pa wọn ò ná kọ́rọ́ wọn ò ná kọ́bọ̀ bí n bá mọ̀ tí mo sì wà lọ́mọ tí wọ́n gbé lọ́jọ́ náà jọ tí wọ́n ṣe súnà mi ẹ yọ ọjọ́ orí mi kúrò ní ọjọ́ orí Alhaji Mansuru òun náà wà lẹ́ni tí ò tí ì jámọ̀ kankan jọ náà ó wà lẹ́ni tí ò tí ì nítumọ̀ kankan nú ayé jọ náà tọ́ba gbọ́ngbà náà wọ́n mú lọ́wọ́ kó wá máa ṣàgò kó wá máa tó àga ni kìí ṣe kó wá ní ojúṣe kankan tó jẹ́ pàtó tó wá sí njọ súnà ni tọ́ ẹ pé njọ súnà rẹ̀ á sì lọ ó lè lọ nà ọmọ tí wọ́n pọ̀n lẹ́yìn tí wọ́n gbé lọ òun náà wá jọ súnà mi ọmọ tí wọ́n pọ̀n lẹ́yìn kódà oyún inú tí wọ́n ètí ìbí òun náà wá jọ súnà mi gbé àgbé oyún lágbájá àgbé lọ síbi súnà lágbájá so òun náà wá jọ súnà mi so ìyẹn ẹsẹ yíṣù ìyẹn ẹsẹ tó tọjú ọ̀rọ̀ so ń pàdé léyìí àrò ẹnìkọ̀ọ̀kan èyí tó jẹ́ bàbàrà fún mi tó jẹ́ pàtàkì fún mi ni pé ọ̀rọ̀ àbúrò mi yẹn ẹ dákun ẹ má sọ̀rọ̀ òdì sínú ayé ẹ̀ mọ́ ibi tí Ọlọ́run ní káyé èrè ó dé bó ṣe dé òní àdúrà là ń ṣe é fún kọ́lọ́run ó tún ayé rẹ̀ ṣe kọ́lọ́run ó tún àlámọ̀rí rẹ̀ tò kọ́lọ́run ó sì sí làákàyè rẹ̀ kọ́ mọ tí ń ṣe wọ́n ní tólókó fi ń sunkún ńlá parò fi ń rẹ́rìn gbajúmọ̀ ni ẹlẹ́ran ni ẹran ní ń tà lọ́jà àtẹ́ńdà tó sì gbajúmọ̀ kò lè dọ́jà àtẹ́ńdà mọ́ nísìn kò lè pẹran mọ́ nísìn mọ́ gbọ́gbọ́n ẹni ṣègùn kan ní ṣe nǹkan kan ẹni tó gbajúmọ̀ tó sì làmìlaka nídìí sẹ́yìn tí gbogbo nǹkan wá dàrú fún ẹ̀tọ́ amáfẹ́ máa fi ọ̀rọ̀ òdì kún gbèsè ayé ẹ̀mí tó dàrú dé ẹ dákun mo bẹ̀ gbogbo Nàìjíríà mo bẹ̀ gbogbo àgbáyé àdúrà ni ẹ má bá ń ṣe fún kò yé so kò sẹ́ni tí ó rí ẹni tí ó fún ní tọ́rọ́ pé máa sọ báyìí tí ò ní máa sì rí mo sì dúpẹ́ nínú tẹ́ẹ̀fì bá mi dúpẹ́ ni wípé gbogbo kálukú wọn tí wọ́n ń pìtàn mi tí wọ́n ń sọ̀rọ̀ mi wọ́n tọ́ka pé ọmọ àlè ni mí níta ní kí inú sọlẹ́ àtò ṣe nìyẹn ara alé mi ìkí pìtàn mi yìí àwọn ọ̀rẹ́ bàbá mi ni wọ́n ń pìtàn mi wọ́n ń dìwé pé ìjọ súnà rẹ̀ á lọ ta ló lọ nínú àgbàlagbà tó wà l'Ógbómọ̀ṣọ́ tó lọ́njọ́ súnà tọ́lẹ́ àti l'Ógbómọ̀ṣọ́ yìí ta ló lọ nínú àwọn obìnrin lágbàlagbà níjọ́ tí wọ́n ń sèkó máa tọ́lẹ́ àti Yunus níjọ́ tí wọ́n sèkó ní ọ̀tí wọ́n ṣe súnà rẹ̀ so eléyìí gbogbo eléyìí kìí ṣe èébú kìí ṣe ìbínú fún mi wọ́n tó fi fọ̀ mí mọ́ ní kẹ́lẹ́ mọ́ pé òríjínà pàpọ̀ ilé mi òríjínà ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ni mí wọ́n mọ ìdílé ìyá mi
wọ́n mọ ìdílé bàbá mi, wọ́n mọ àwọn tó bí mi nídìílé ìyá, wọ́n mọ àwọn tó bí mi nídìílé bàbá. alhamdulillah ìta ní kí tọ́lẹ̀ Yunus náà ṣe nìyẹn. òkè ta ló bí ọ, ta ń bàbá rẹ, èyí ẹ ṣèjà, èyí ẹ ṣe fìtínà. ẹ̀gbọ́n nísìnyí wọ́n ń pìtàn mi, ẹni tó tí ò lè dá nǹkan kan ṣe ń jọ súnà mi olóhùn wájọ súnà mi, ẹni ó lè dá nǹkan ṣe olóhùn wájọ súnà mi. àwọn ìwo lọ́wọ́ wájọ súnà Yunus tọ́lẹ̀ kójúwe wọn kárí wọn síbi ta ní kó ṣe nìyẹn. so tó wá sọ gbogbo òlú, tó sọ gbogbo òlú di ọ̀tá gbogbo ara wọn, tó ń da fìtínà lẹ̀, tí ń dá wàhálà lẹ̀. so nípa ìdílé àṣetán tó gbé wọlé yìí ọlọ́wọ́ bá lè jáde. ó gbọ́ ọ̀nà tó gbà tó fi gbé ṣùgbọ́n nínú ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́wọ́ bá lè kúrò. àwọn pé àdánwò ńlá kan nílé tọ́lọ̀ mi sàdéhùn fún Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n a nígbàgbọ́ wípé kò sí ní tipa ọlọ́wọ́ bá ọ̀ká, ọlọ́wọ́ bá yanjú gbogbo ẹ̀ láìpẹ́. so èyí tí mò ń bẹ̀ yín sí iná ni ọ̀rọ̀ tàbúrò mi yẹn. so ẹ bá ń ṣe sùúrù fún un. bí làákàyè rẹ ṣe mọ, bọ́gbọ́n orí rẹ ṣe mọ, iná ló ṣe ń sọ̀rọ̀ ni. ó sọ pé ọmọ ìyá òun ni mí, bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bẹ́ẹ̀ni àti ẹ̀. jọ́dá tí wọ́n ń sọ̀rọ̀, ta ni àbúrò Yunus tó jáde, ta ni ẹ̀gbọ́n Yunus tó jáde tó pé èmi lọ́mọ ìyá rẹ o, èmi lọ́mọ bàbá rẹ o. so alhamdulilayi wọ́n fi gbogbo tí wọ́n ń sọ yẹn wọ́n fi ń clear mi pé original authentic Ògbómọ̀ṣọ́ ni mí, original Pàkúé sì ni mí, wọn ò lọ yá mi níbì kan wá jẹ Pàkúé. so àwọn ń tá a ní kí Yunus tọ́lá tó di clear ni tó di wàhálà tó di pé ń gbọ́ba lọ kóòtù, ń gbé ìjòyè lọ kóòtù, ń sọ ọmọ àti bàbá, ń sọ ẹ̀gbọ́n àtàbúrò, ń sọ wọ́n dọ̀tá ara wọn lórí kíni, lórí ipò tá a fi ilẹ̀ sáyé, lórí ipò tá a fi ilẹ̀ sáyé tí ó kù ń bẹ̀. so nípa ìdílé yìí ọlọ́run ọba tó láyé tọ́lọ́run kó bá tún gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kó bá tún ṣe. so kó sì bá wa tún gbogbo àwọn tí ọkàn wọn ò tí ì rí náà rí òdodo, kọ́lọ̀ bá wa tàn mọ́lẹ̀ òdodo sọ́kàn wọn. wọ́n láyé bí Ànábì Muhammad wọ́n la kún fàyà kún ọlọ́run. mo tún bẹ fọlọ́lọ́run bẹ ọlọ́run sí gbogbo ẹ̀yin tí ẹ̀ mọ̀ mí, tó jẹ́ pé nọ́mbà mi lẹ̀ ń wá kẹtẹ́ ń pè mí, tó yẹ pé ẹlòmíì send voice message sí mi, ẹlòmíì message oríṣiríṣi, ẹlòmíì ó pè mí direct pé bàbá ṣe gbọ́ nǹkan báyìí, mo kúkú gbọ́ yìí sì sùn lọ. ṣùgbọ́n tí òde fẹ́ fèsì ni wípé tíntín ni mo fi bálágbájá tan, kò sí fọ̀bẹ bùdànù. bó ṣe wà ní kò sí tí ó kàn án nídìí dáadáa tí ò ní kàn mí. bí nǹkan bá ṣe ń dàkejì náà yóò kàn mí, wọ́n pè kàn. so nípa ìdílé yìí mo fi ń bẹ ọlọ́run fún un pé ọlọ́run mùsàbà tó làákàyè rẹ̀ kọba wa sí làákàyè rẹ̀, ọlákun fàyà kún ọlọ́run, àánú ọlọ́run, ìyọ́nú ọlọ́run, ọlọ́run mọ́sàdó lé gbogbo wa bá, ọlọ́run bá san gbogbo ẹlẹ́sàn rẹ o. ẹ̀nà wà Nàìjíríà, ẹ̀nà wà nílùú òyìnbó, gbogbo bí kọ́ńtì tó ń kálukú yín wà tẹ̀ tí ń pè mí, ọlọ́run mọ́sàbà san ẹlẹ́sàn dáadáa, ọlọ́run jẹ́ kéré òkú délé. lẹ́ẹ̀kan sí òtúnfọ́ ọlọ́run bẹ ọlọ́run fún ìlú Ògbómọ̀ṣọ́ tí bàbá wa sọ ń ṣe alákòóso rẹ̀, ọlọ́mọdé ó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́, ọlọ́mọdé ó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. agboolé tí wọ́n ti bí mi, agboolé Parakoyi ìsàlẹ̀ Ṣọ̀ún, yàrá ìyá mi ń bẹ ń bẹ. níbo yàrá ìyá tọ́lé àtúwà nínú ilé Ayílára, níbo yàrá bàbá rẹ̀ wà nínú Ayílára. bàbá tó bí èmi, bàbá tó bí mi wọ́n ń pè ní Badirudin, bàbá tó bí Badirudin wọ́n ń pè ní Farouk. bàbá tó bí Farouk wọ́n ń pè ní Waris. so àwọn ìpele tó bí mi nu, Alimi ló bí èmi, Alimi ló bí mi, Marufu ó bí Alimi, Marufu bí Alimi, Faruku ó bí Marufu, Warisi ó bí Faruk. kí musa náà bọ́ ta báwọn ará ilé wọn ti sọ pé ta nìkan gun bàbá rẹ̀ ta bàbá rẹ̀ kọ́ bọ́ta kọ́ sọ bẹ́ẹ̀. so ọlọ́run ní dà wá láàmú, ọlọ́run ó ṣàánú fún wa, àánú ọlọ́run. bàbá dẹ̀ wo ìdílé ìyá mi, àwọn ni wọ́n wà lórí ọba lómi. bá ti bá dákọ̀ mi pé Alhaji Sàràfídìn Ọládìméjì Alimi Parakoyi, ibi tó Ọládìméjì ti jáde náà nu pé ìdílé àwọn bàbá ìdílé ìyá mi wọ́n ń jọba ń bẹ, àwọn náà wọ́n sì wà lórí àga Ọláoyè lọ́wọ́lọ́wọ́ báyìí. tó bá ní nínú oríkì Ọláoyè, oríkì àwọn bàbá ìyá mi jáde ń bẹ, wọ́n ní Oyèdìjì ọmọ Ọlágbéndé, ọ̀rọ̀ tí ọ̀kan
ní toko wálé sí ọ̀rọ̀ ẹ̀yìn ní ọ̀rọ̀ tá a sọ lẹ́yìn tá a sọ lójú ẹni Oyèdìjì ọmọ Lágbèndé ọ̀rọ̀ ẹ̀yìn ni so oríkì àwọn ìdílé ìyá mi so bẹ́ẹ̀ ṣe máa so ó ní gbogbo nǹkan yìí alihamudulilayi adúpẹ́ fọlọ́run ọwọ́ tún fi tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé mi ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn bóyá ọmọ Ògbómọ̀ṣọ́ ni àbọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ kọ́ ọmọ àlè ni àbọ̀ ọmọ àlè kọ́ ẹ̀rí pẹ́ nìkan kan ò rí sọ pé Ìpàràkò yìí o ọmọ àlè ni o kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ pé àtìlélé ìyá àtìlélé bàbá authentic ni mí so original tí ò sí mísà ń bẹ̀ original authentic ìnìní so ọlọ́mọsá àsùn kálukú lẹ́sàn-án rí mo dúpẹ́ fún kálukú yín tẹ́ ń pè mí o mo dúpẹ́ o ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn dáadáa salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu.